A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ti fi amúgbálẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàábìnrin ADC fún gómìnà àná ìpínlẹ̀ Kogi Yahaya Bello sí àhámọ́. ADC pẹ̀lú àwọn ọlọ́pàá yòókù tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Bello ẹni ọdún méjìdínláàádọ́ta ni wọ́n fi sí àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn LCID ní agbègbè ilé ìjọba ìlú Àbújá. Ìgbésẹ̀ yìí wáyé látàrí àṣẹ tí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun pa ní alẹ́ ọjọ́ Ẹtì wípé kí gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá Bello dáṣẹ́ dúró lójú ẹsẹ̀. Ọ̀gá ọlọ́pàá kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe alamí fún akọ̀ròyìn wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọlọ́pàá wọ̀nyí látàrí wípé wọ́n fura wípé àwọn ni ó ran Bello lọ́wọ́ láti ríbi mórí bọ́ lọ́wọ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC nígbà tí wọ́n lọ gbé e nílé rẹ̀ ní Ọjọ́rú tí ó kọjá. Bákan náà ni ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ sí ní fi alamí ṣọ́ Bello láti alẹ́ Ọjọ́bọ̀. Nínú àtẹ̀jáde ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ aṣọ́bodè NIS ṣe àfihàn wípé àwọn tí ń ṣọdẹ Bello lórí ẹ̀sùn ìlẹ̀dí àpò pọ̀, ìṣòwò kúmọkùmọ àti aláìṣòótọ́. Bí agbófinró bá kófìrí rẹ̀ láyìíká tàbí lẹ́nu ibodè, kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un, kí wọ́n sì fi ránṣẹ́ sí ọ̀dọ̀ adarí ìwádìí tàbí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi ojú ìlà rẹ̀ sílẹ̀ fún ìgbésẹ̀ tí ó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan Dèjì Àjàre ti rọ agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Kogi Umar Yusuf kí ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìyọninípò tako gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo lórí ẹ̀sùn àṣemáṣe àti àṣìlò agbára. Àjàre pè fún ìpè yìí nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ nípasẹ̀ akọ̀wé ilé ìgbìmọ̀ lánàá. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ó ní lílo ọkọ̀ akọ́wọ́rìn láti fìfẹ̀gbẹ́ gbé èèyàn sí tí wọ́n ń wá sá kúrò jẹ́ ìdáwọ́kọ́ sí ẹ̀ka ìdájọ́ àti àṣìlò ohun èlò ìpínlẹ̀. Ìròyìn jábọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Kogi ni yóò ṣètò bí aṣíwájú rẹ̀ ṣe ríbi sá lọ láàrin aago 4 ìrọ̀lẹ́ kọjá 20 ìṣẹ́jú Ọjọ́rú lẹ́yìn tí ikọ̀ àjọ EFCC ya wọ àdúgbò Yahaya Bello láti fi ọwọ́ ṣìkún òfin mú un lórí ẹ̀sùn owó tí ó lé ní 80 bílíọ̀nù náírà tí wọ́n ṣe kúmọkùmọ. Bákan náà ni Àjàre sọ nínú lẹ́tà wípé kí ilé ìgbìmọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ EFCC láti rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ọ̀ràn yìí ni wọ́n pè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìwádìí. Ṣùgbọ́n akọ̀wé àgbà fún ilé ìgbìmọ̀ Mohammed Yabagi tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sọ wípé ẹnìkankan láti ilé ìgbìmọ̀ kò tíì rí irúfẹ́ lẹ́tà bẹ́ẹ̀ gbà. Yabagi fi kún wípé ilé ìgbìmọ̀ kò tíì rí ìdí pàtàkì láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìyọninípò tako gómìnà àti wípé kò sí ẹ̀rí àrídájú wípé gómìnà ni ó ṣe ìdáwọ́kọ̀ fún àwọn agbófinró láti má rí Yahaya Bello mú. Ohun tó wu olúkúlùkù ni wọ́n ń sọ. Ọmọ ilé ìgbìmọ̀ kankan kò sí níbẹ̀ ní ìgbà náà débi wọ́n máa rí wípé gómìnà ni kò jẹ́ kí wọ́n ríbi ṣiṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń ṣàmójútó àjàkálẹ̀ àrùn Nigerian Center for Disease Control and Prevention NCDC ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àjàkálẹ̀ àrùn òjijì tó ń fojoojúmọ́ lé sí i láàrin ìpínlẹ̀ Kaduna, Sokoto àti Zamfara. Lórí ẹ̀rọ alátagbà ni NCDC ti ṣe àfihàn wípé àwọn ti ń ṣe àgbéyẹ̀wò àpẹẹrẹ tí wọ́n rí gbà lára àwọn tí àrùn yìí ti kó bá láti lè mọ kókó ohun tí ó ṣe okùnfà. NCDC ní ó fẹ́ tó ènìyàn 196 tí àrùn yìí ti kó bá gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ láàrin ìjọba ìbílẹ̀ Isa, Sabon-Birni àti Ilela ní ìpínlẹ̀ Sokoto tí ó ti yọrí sí ikú ènìyàn tí kò dín ní 7. Wọ́n ní àwọn ti fi sáǹpù ránṣẹ́ sí àwọn ibi àyẹ̀wò laboratories fún ìtẹ̀síwájú nínú àyẹ̀wò. Ẹ̀sùn láti ìpínlẹ̀ Zamfara ti mú wọn darí àwọn òṣìṣẹ́ National Rapid Response Team NRRT lọ láti lọ wo bí
bí nǹkan ṣe rí kí wọ́n sì pèsè ìrànlọ́wọ́. Bákan náà ni wọ́n rọ àwọn olùgbé pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kaduna láti tètè ṣe àfisùn bí wọ́n bá ṣàkíyèsí àwọn àpẹẹrẹ bíi ibà, abẹ́nú kíkan, èébì àti màrùmágbẹ. Wọ́n ní kí ará ìlú yẹra kúrò nínú èémí atẹ́gùn ìdọ̀tí tó ń jáde láti iléeṣẹ́ irin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn olùgbé agbègbè Okuama-Ewu ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ughelli, ìpínlẹ̀ Delta ti pe ẹjọ́ oní igba bílíọ̀nù náírà tako iléeṣẹ́ ológun ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Warri lórí bí wọ́n ṣe gbàjọba abúlé wọn, tí wọ́n dáná sunlé, ba ohun ìní wọn jẹ́, tí wọ́n tún bà wọ́n lórúkọ jẹ́ wípé àwọn ni wọ́n ṣekú pa ológun 17 láì jẹ́ wípé ọlọ́pàá ṣe ìwádìí. Abúlé 17 tí ó wà lábẹ́ ìlú Okuama-Ewu níbi tí ìjà ilẹ̀ ti bẹ̀rẹ̀ tí ó yọrí sí ìdásí ológun ní ọjọ́ 14 oṣù kẹta ni wọ́n ń béèrè fún igba bílíọ̀nù náírà fún gbogbo ìparun tí ológun ti ṣe sí ìlú wọn. Àwọn olùpẹ̀jọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ àgbẹ̀ àti oníṣòwò ni wọ́n ń pè fún ẹ̀tọ́ wọn lábẹ́ òfin sí iwájú adájọ́ I.M. Sanni fún àǹfààní ara wọn àti ti ará ìlú. Wọ́n ní gbogbo ilé tí ó wà ní ìlú ni àwọn ológun dáná sun yàtọ̀ sí ilé ìjọsìn Anglican Church, Okuama Secondary School àti Adaha Primary School. Èyí ti mú gbogbo wọn sá kúrò nílùú lọ sí àwọn ìlú agbègbè tí àwọn mìíràn sá wọ inú igbó lọ nínú ìyà òun ebi láìsí àǹfààní sí ilé ìwòsàn, oúnjẹ, owó, aṣọ, tí ó mú wọn ní ìpèníjà àwọn ẹranko búburú, àìsàn, yànmùyánmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.